ṣe rí igi tí ẹ bá rí wípé agbára yín ká òun ni kẹ́kọ́ nínú àwọn igi yìí o ẹ ti ń pòpọ̀ ju o ẹ ti gbọ́. eléyìí náà ti pọ̀ jù tẹ́ bá bá wa rí ṣàṣì àárà. ẹ ṣe n tẹ́ ń sọ nísìnyí pé kí n tún bá yín wá àwọn igi queen tó ti wà lẹ́yìn. bẹ́ẹ̀ ni Mr. Alao nǹkan tí mò ń sọ yé yín. ok 10,000 naira lówó yín. Mr. Alao kí ló dé 10,000 naira mélòó wá nígi ọ̀hún. ìyá àdèbò rẹ̀ má gbìyànjú rárá o ìyẹn kọ́ mo wá fún lónìí o ẹ ti gbọ́. tó bá jẹ́ ìyàwó yín ló fẹ́ rà ńkọ́. ìyàwó tèmi. bẹ́ẹ̀ ni. wọ́n máa ra igi ní sọ́ọ̀mì fi dáná. àwọn wà lè rà. ọlọ́run bá ò ní jẹ́ kí n rí ọlọ́run olódùmarè ò ní jẹ́ kí n rí ẹgbẹ́ ìyàwó tèmi mínísírì ló wà o. mínísírì ló ti ń ṣiṣẹ́. wọ́n wà lára yín ìyàwó tí yín mínísírì. bí wọ́n ṣe àtẹ̀lẹ̀ kẹ́tọ́ bí kò ní ẹ̀sìn tó ní ẹ̀jà bá ṣe. Mr. Alao kí ló dé. Títí àwọn igi tí ò dá mọ́ àwọn waste products òun ni mò ń tà fún ìyá Deborah. wíṣkì ni. product. àwọn igi tó jẹ́ pé táwọn furnitures bá débi báyìí wọ́n máa kó wọ́n máa fi ṣe nǹkan gidi wọ́n máa rà á lẹ́pẹ́ ní waste product igi lẹ́yìn waste product olórí burúkú olórí kẹta náà. mádìgà máa ní. kò ní dáa fún kò ní dáa fún ẹni tó ní kẹta. mádìgà títí ló ń bẹ̀rẹ̀ ń sà. títí ọmọ tó dùn dáàdì nǹkan. ọwà. báwo ni nǹkan. ó dà fún manager. ọ̀nà ilẹ̀ ní kọ́ ta igi kan waste products. àyèmí ni mo ní kọ́ ta gbogbo àwọn waste products yìí ṣó ti yẹ yín kò wúlò fún ìyá Deborah ṣe ti fún wọn lọ́wọ́ ṣá. mo ṣe ń ṣètò ẹ̀ fún mi. ẹ wá waste products làwọn eléyìí nígbà tẹ́ bá sọ pé gbogbo igi eléyìí waste products kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ máa mọ original ẹ máa ní waste products náà ni ó lè pẹ́ ẹ̀wà òkè ọmọ malaria wà lára yín bí mo ṣe rí yìí ẹ̀ gbádùn rárá ọlọ́run kò ṣẹjọ́ lọ́wọ́ yín dáàdi gbọ́dọ̀ gbọ́ igi eléyìí waste products tàjẹ́ ni. Will you keep quiet? tó bá jẹ́ bá díẹ̀ I mean your biological father tó gbà wá síbi tó ní ká máa bọ́ òun mójútó gi wọn ò lè bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ yìí. dáàdi tọ̀dọ̀ mi. bàbá ètò bí ẹni mo bàbá ètò bí ẹni. ó wọlé o. omi pé ó gba etí ẹ dúró kí ló wá ṣe fún. àwọn tó wà ń bẹ̀ ò jẹ́ kí n gba etí ẹ̀ padà. wọn ò jẹ́ kó ṣe kí ni lómo tó yẹ kó wọ́n mọ́ra kó nà bí ẹni máa kú wọn ò jẹ́ kó ṣe kí ni. irú àrífín wo nìyẹn tó bá dáyé bíyàn lọ́mọ ṣó sì ní bírú ẹbí mẹ́wàá. àwọn ọmọ yẹn bóyá máa ń ṣe nìyẹn tí bàbá wọn bá sì lówó kékeré kan báyìí ó ti tán bíi pé bàbá wọn ló ní gbogbo ayé ni. kí ni bàbá ẹ̀ wá sọ o. bàbá ẹ̀ tiẹ̀ pè mí ní nǹkan bíi 30 minutes ago ń sìn. pépè mo ti trust bàbá yẹn mo mọ̀ pé ó wà discipline mo mọ̀ pé ọmọ wọn fẹ́ gbọ́ wọn yẹn wí ló ṣe pè ẹ́ bóyá ó ní kó wá rí òun lé àbí. ohun tó tiẹ̀ wá ń yà mí lẹ́nu sí ọ̀gbọ́n ni pé bàbá ẹ̀ ò nǹkan bíi 30 minutes tó pè mí mi ò lè sọ bóyá èmi ló ń bínú sí o bóyá nǹkan ń ṣẹ̀ níbi kan ẹnìkan ṣẹ̀ níbi kan tó ń bínú sí ẹnìyẹn lọ́tọ̀ kó tiẹ̀ yé mi ohun tó fi ń bá mi sọ̀rọ̀ dáa kí n ṣáà rí òun kí n rí òun kí n rí òun nǹkan tó ń wí nìyẹn. mo ṣí ọ̀pọ̀ fẹ́ bá wí lójú ẹni àmọ́ ìwọ gan kòkòrò kéré ọmọ yẹn kó ti ná dáadáa kọ́ ní kí ló dé kó ní nǹkan tó ṣe rèé kò ní lè ṣerú ẹ̀ mọ́ next time. sí wàhálà etí tọ́lọ́mbà ló máa gbàgbà tí ni tó bá sá fún gbà tí ẹ̀ṣẹ̀ ló ń lọ bá ní sùúrù àmọ́ nǹkan tọ́lọ́run fi ṣe tí n bá fà mọ́ra tí n bá ní mo fẹ́ gbalẹ̀ tí n bá gbalẹ̀ tó bá ṣubú lulẹ̀ tó bá kú ńkọ́. àmọ́ nǹkan tọ́lọ́run fi ṣe lóòótọ́ but ó burú gan anyway wo concussion tí mo ṣe ó wà nílé ṣé kí n lọ bẹ́ẹ̀ gbé wá. kò sí ní ta fẹ́ ṣe gbé wá.
ó ti lọ nìyẹn o ìyẹn kọ́ ló tún máa kó sẹ́mi ń sìn. ire ni mo yàn ẹlẹ́dàá mi máa jẹ́ jìyà igé orí bẹ́ẹ̀ nílẹ̀ àìrè ni kádàrá ẹ̀dá ojoojúmọ́ ló ń tẹ̀lé lọ. Oh, that's fine. Sori bó ṣe wá kò yẹ gangan ni kò ṣe dúró tí mo bá kàn rí fún ọkàn tó wọ́n kò sí kàbọ̀ dídé àbẹ́ àsùn ẹ̀kú èmi ni mo sọ fẹ́ fún ẹ kàn try me kàn try me. Kí ni mo ṣe? Ọmọ tó yí ṣẹ̀dá ìní káwọn afẹ́jọ́sùn tí mo tún dọ̀bálẹ̀ tẹ̀lé kí n má dìde. Ó ti dìde. Mo instruct ẹgbẹ́ mi ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ lórí ìdúró ó dẹ̀ ti dìde. Pé mi mọ ọtí mo ṣe ní sá. Ọmọ kan tí mo ṣe ìwọ ọmọ kan tó ṣe ìwọ offense number 2 ọ̀gá tí ẹ fẹ́ nẹ̀ ìwọ guide so ìwọ ni ìdáwọ́ ìjà ò sí always guiding àbí mo yẹ yàrá mi ni àpọ̀lẹ́ ni mo ní kí n fún ẹ kí n nà ẹ fúnra mi ọmọ ẹ̀yìn máa ní kó gbá etí ẹ̀ ń sìn. Ohun tí mo fẹ́ sọ náà nìyẹn ìpè ó gbá mi ní etí ó gbá mi létí ní sọ́ọ̀mẹ̀ láàrin gbogbo èèyàn ohun tí mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn yìí nìyẹn. Ó máa tún bá torí wo òun lọ yẹ̀yẹ́ ọmọ chairman managing director tó ti ṣiṣẹ́ ìwọ yẹ̀yẹ́ ṣé ọ̀rọ̀ pàpà tó wọ yìí St. Patrick lórí polo àbí St. Paul's sọ̀rọ̀ pé public school ló lọ nígbà tá a ti bí at age of 3 years ló ti wà ní kindergarten ní private nígbà tó di 4-1 nursery 1 ó ṣe káàdì yẹn tó fi dé primary 1 ní private náà ló ti lọ secondary school private university tó wà at age of 18-19 ó ti wà 200 level university níbo ló wà 19 níbo ni wọ́n wà 19 ó wà ló kàwé lóṣì ó kàwé ládàá nígbà wo ló kà sọ̀rọ̀ bí abidi ọlọ́pẹ̀tẹ́ yìí kalẹ̀ lè ka mi eléyìí A for apple B for ball C for cat báwo eléyìí ka mi yẹn wọn ò sọ ò jáde university àbúrò ìbùkún ìyá yìí ò jáde university ò jáde university ló rúpa kọ́ ṣé ẹ̀ lè jáde university kó máa rúpa kọ́ ò lè sori ìpẹ́ẹ́rẹ́ tó ṣe yẹn ìwọ dúró ní sọ́ọ̀mẹ̀lì yẹn ó dárúkọ mi àbó dárúkọ mi torí bàbá ẹ̀. Ọ̀rọ̀ tó sọ sí mi ló jẹ́ kí n dárúkọ bàbá.